wọ́n dàbí pé bí kan gbé skeleton sí orí bẹ́ẹ̀dì èèyàn tó sanra wọ́n ti ní slim wọ́n á ń bèèrè mọ́ ìmí lélẹ̀ mọ́ ìmí wájà ọkọ mi súnmọ́ mi ìmí ni àmì rà bọ́ ọkàn mi ń sọ fún mi gbà. àwọn ayọ̀láyà gbogbo wọn dádì wa Délé Ojúlé gbogbo wọn báyẹn gbogbo sábà everybody wọn pàdé lọ́jọ́ yẹn àwọn àǹtí Faith Balógun náà gbogbo wọn wà ń bẹ̀ ìyẹn ọjọ́ yẹn. orúkọ mi ni Bọ́lágadé Ìṣọ̀lá. Bọ́lágadé Ìṣọ̀lá ọmọ bíbí ìlú wo ni sà? ọmọ bíbí ìlú Ìbàdàn. ìlú Ìbàdàn? níbo ní Ìbàdàn? bàbá mi ọmọ bíbí Òpóyè Ọ̀sà bọ̀ wọ́n bí èmi sí Akínyẹlé local government. ìyá yín kọ́? mọ́mì mi náà ọmọ bíbí ìlú Ìbàdàn. bàbá yín kọ́? wọ́n ti kú. màmá yín kọ́ náà? màmá mi náà ti kú mo wà ní ọmọ 15 years. then ta ló wá wò yín títí tí ẹ fi dàgbà tó yìí nígbà tí bàbá àti ìyá ti kú? ọ̀rọ̀ yẹn máa gbomi lójú mi díẹ̀ torí tí ọmọ yìí kiri bá wà tí ó sì yà wọ́n máa ń jẹ́ kí láìfọ ọmọ yẹn kó wọ́ because tí ọmọ yìí kiri bá wà tí ó sì ìyá bàbá gbogbo ayé ni bọ̀ ìyá tí ó sì ó jẹ́ kí ìrìnàjò tèmi kó wọ́. lóòótọ́ àwọn mẹ́ta ló bí fún dádì ti tèmi. ìyá yín bí fún bàbá yín? bẹ́ẹ̀ bọ̀ ó ti kọ́kọ́ bí méjì kan síbí kan. bàbá máa fẹ́ dádì mi àwọn abẹ́ àwọn mẹ́ta. bọ̀ ibi tí àmì fẹ́ ká dé ìfẹ́ káwé ká débẹ̀ ikú ò jẹ́ ká lè débẹ̀ ikú ti pa wọ́n. ìyẹn ló ń jẹ́ kó máa dùn mí jọ́jọ́ tí bá ti ń sọ̀rọ̀ ọ̀ràn tí mi máa ń bọ́ ta lójú mi lè sọ bàbá mi kí n sọkún mi wọ́n torí ìyá mi gangan la bí àmọ́ tó fẹ́ kí n kàwé bọ̀ ikú tó kánjú pa wọ́n kò jẹ́ kí education mi lọ síwájú. ẹ pẹ̀lẹ́ ṣé kò síbi tí irú àwọn kan báyìí ò sí bó ṣe wọn Ọlọ́run ló ṣe ń ṣọlá ẹ̀. bàbá màá fẹ́ kí ẹ bá wa nujú yín ẹ pẹ̀lẹ́ torí àwọn nǹkan tí a fẹ́ béèrè yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló máa rí àwọn nǹkan wọ̀nyí tí mo dẹ̀ mọ̀ pé tí àwọn ènìyàn bá rí mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n máa fẹ́ kan sára sí yín ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn náà ló dẹ̀ máa rí ẹ̀kọ́ kan àbí méjì kọ́ lára yín. ẹ̀gbọ́n mi nígbà tí bàbá àti ìyá ṣaláìsí ṣé nílé bàbá yín ní Akínyẹlé yẹn tọ́kọ́lé sí yẹn ibẹ̀ lẹ dàgbà sí? nígbà tí ìyá yín ṣaláìsí ṣé bàbá padà fẹ́ lòmíì wọlé? nígbà tí ẹni tó wọlé yìí irú ìwà wo gbogbo ló wù sí àti àwọn ẹ̀gbọ́n àbíkẹ́ tàbúrò yín? kí ó tó gbé mọ́ mi kú gbà tí wọ́n bí èmi torí mi ni first born fún mọ́yìn mi lọ́dọ̀ tí wọ́n ti kọ́kọ́ fẹ́ ìyàwó kan tí ẹ náà ti bímọ tó ju èmi lọ ìyẹn ni ìyáálé bọ̀ ìyẹn náà ó ti kúrò lọ́dọ̀ wọn ó ti padà tó lọ márì síbòmí wọ́n tó fẹ́ mọ́mì ti tèmi bọ̀ àtàtì mọ́mì mi tó kú náà wọ́n tó fẹ́ lómi bẹ́ẹ̀ àwa ọmọ táwa nínú ilé yẹn sì ni ó ti lọ bí ọmọ ọ̀nà mẹ́ta bọ̀ èmi sì ní ọkùnrin àkọ́kọ́ nínú gbogbo àwọn ọmọ ìyàwó mẹ́tẹ̀ẹ̀ta. nígbà tí ìyàwó yìí tó wọlé ǹjẹ́ ṣé wọ́n fìyà jẹ yín?
nǹkan tó ṣẹlẹ̀ pé àfi bẹ́ẹ̀ gbé pẹ̀lú ìyàwó yẹn náà lọ títí ìgbà tí ìyá mi ti kú a lọ fi ìgbà kan a fi lọ gbé ní fíléèjì àwọn dádì wa ní Ìbàdàn bẹ́ẹ̀ náà yẹn lọ́dọ̀ màmá wọn torí bá dádì mi sì níyà ní gbogbo táìmù yẹn wọ́n jẹ́ ní bàbá náà a lọ fi bí ọdún mélòó kan náà gbé níbẹ̀ tá a fi ka primary school parí kó tó di pé after primary school tá a jáde primary school àìṣẹ̀ tí wọ́n á wá sí ọ̀dọ̀ wọn ní Akínyẹlé local government kó tó di pa tí wọ́n á ka secondary school níbẹ̀. ẹ ṣeun gan-an irú ìṣẹ̀lẹ̀ wo ló ṣẹlẹ̀ sí màmá yín níjọ́ tí wọ́n fi jáde láyé ni ǹjẹ́ lè bá a sọ nǹkan tó ṣẹlẹ̀ kí ló fa ikú náà. nǹkan tí mo rántí ń bẹ̀ kiri pé mo kéré gbà ẹ̀ ọ̀kan tí mo rántí ń bẹ̀ ni pé ara àwọn ọ̀rọ̀ tí mò ń sọ ó wà nínú story of my life pé mo lè fi kọ story fíìmù kan nǹkan tó mo rántí ni wípé àwọn àti dáàdì mi jà mọ̀pí mi ṣe kí ni wọ́n try láti sọ wípé mọ̀pí mi try láti sọ wípé káwọn jáde láti ṣiṣẹ́ lọ káwọn fi rówó tọ́ wa pé ibi táwọn fẹ́ ká lè débẹ̀ bọ́ ẹ̀gbọ́n mọ́ìmí kan wà Ìwó Road ló wà òun ló sọ story díẹ̀ fún wa ìgbà tó di pé a ti ń gbọ́n ó ní pé ikú tó ń kú yẹn wípé kò ń ṣojú lásán wípé because meanwhile wọ́n lọ sí ìlú kan wọ́n ní Ṣakí ní under Ọ̀yọ́ state náà ni ike bẹ́ẹ̀ wọ́n ti ń ṣiṣẹ́ pé bọ́ wọ́n náà kọ́kọ́ wálé ẹ̀gbọ́n wọn yẹn ni wọ́n dé sọ́dọ̀ òun pé dídí tán dé sọ́dọ̀ òun pé wọ́n ní owó kan gbà lọ́wọ́ èèyàn kan ẹni yẹn sọ dìjà bóyá bíi pé èèyàn dájọ́ wá di pé wọ́n fẹ́ kó tiẹ̀ fún kán má fún lówó yẹn ẹni yẹn ló ṣàfi nǹkan ṣe wọ́n pé fúnra wọn náà fẹnu sọ nígbà tí wọ́n dọ́dọ̀ àwọn ìyẹn sísá wọn yẹn nígbà tí ara wọn dẹ̀ yà wọ́n dẹ̀ ní pé kán má padà lọ mọ́ pípadà tán tó wọ́n á fagídí padà lọ wọ́n á fẹ́ lọ gba owó àwọn ẹsẹ̀ wọ́n padà tán tó dé padà wọ́n tó gbá àárẹ̀ dì í sickness yẹn náà orí sickness yẹn náà kú nígbà tán dé torí bá tí wọ́n dé yẹn wọ́n pè wá wọ́n ní ká wá lọ bá wọn lọ hospital ìgbà tá a máa débẹ̀ mo wá ń béèrè ṣé mọ́mì mi lélẹ̀ èmi nìkan mo gbọ́n àwọn àbúrò mi yẹn sì kéré mo wá ń béèrè ṣé mọ́mì wà lélẹ̀ níwà ẹ wọ́n dàbí pé bí kan gbé skeleton sí orí bẹ́ẹ̀dì èèyàn tó sanra wọ́n ti ní slim wọ́n á ń béèrè pé mọ́mì mi lélẹ̀ mọ́mì wà jà ọkọ mi súnmọ́ mi ni àmì rà bọ́ ọkàn mi ń sọ fún mi gbà wọ́n mi wá yìí wọ́n ti lọ ọkàn mi ṣáà ń rorò kù bàbá tó máa díjọ́ kejì wọ́n ṣe àlè lọ aṣáàsùn sí ilẹ̀ẹ́lẹ̀ hospital bàbá wọn dọ́jọ́ kejì wọ́n kàn ń sọ wọ́n ti kú wọ́n ń wò báyìí mo mọ nǹkan tí mo fẹ́ sọ àbẹ̀rẹ̀ sí ní ké ìgbà táwọn àbúrò mi. At the same time gbogbo táìmù yẹn náà incident kan náà tó wá ṣẹlẹ̀ sí dáàdì wa débi pé wọ́n ti lè àwọn kò lè yọjú rárá tóbi tí pé wọ́n ṣe gbọ́ ẹ̀. Incident tó ṣẹlẹ̀ sáwọn ní wípé táìmù yẹn àwọn olè wá rọ̀bù wọn mọ́lé wọ́n ṣáà yìnbọn fún wọn ní ẹsẹ̀ débi pé táìmù yẹn hospital Oríta Mẹ́fà nìbàdàn usage ibẹ̀ náà gbé wọn lọ wọ́n padà tún transfer wọn kúrò torí wọ́n ní wọ́n máa gé ẹsẹ̀ yẹn kó tó di pé ìkan nínú àwọn dókítà yẹn wá sọ fún àwọn fámìlì wọn pé kán gbé wọn kúrò bíbá pé at the end of the day tán bá yé ti gbé wọn kúrò ẹsẹ̀ yẹn á padà di gígé kó tó di pé wọ́n wá gbé wọn lọ ìgbà tán gbé wọn
wọ́n á gbé wọn lọ sí àwọn aládàáni, àwọn tó ń tó eegun. Ibẹ̀ náà tí wọ́n á ṣẹ̀ṣẹ̀ lọ to ẹsẹ̀ yín káwọn náà tó balance padà. Ní gbogbo ìgbà tí ẹ fi wà ní hospital wọ̀nyí, torí bẹ́ẹ̀ ṣe sọ, torí ẹ fi yé wa pé ìgbà yẹn ṣì kéré. Nígbà tí ẹ wá dàgbà tí ẹ̀gbọ́n mọ́mì yín tí wọ́n wá ń sọ story fún wa, tó sọ story yẹn fún yín, ǹjẹ́ ṣé wọ́n mẹ́nu bà ń pé nígbà tí wọ́n dé hospital, ṣé àwọn dókítà tí wọ́n attend sí wọn, ṣé wọ́n sọ pàtó nǹkan tó ṣẹlẹ̀ gangan fún wọn? Torí nígbà míì tí a bá ń rò pé ẹni báyìí bóyá ọfà ni, ìgbà míì ó lè má jẹ́ ọfà, kó jẹ́ pé maybe àrùn ara ló jẹyọ dé level tó yẹ pé agbára ò gbé mọ́. Ǹjẹ́ ṣé àwọn dókítà sọ bẹ́ẹ̀? Nǹkan tí mo rí ni pé ìgbà tí sickness ẹlẹ́kejì yẹn tó ṣẹlẹ̀, ẹ̀gbọ́n mọ́mì yẹn wọ́n wá ní time. But after tán kú tán náà ṣe wá ń sọ nǹkan tó ṣẹlẹ̀ pé wọ́n ti kọ́kọ́ wálé tẹ́lẹ̀, ọ̀dọ̀ wọn náà dé sí, wọ́n tọ́jú wọn. Ìgbà tán tọ́jú wọn tán náà tún láwọn máa padà lọ sí ibi tí àwọn ti fẹ́ gba owó yẹn tán tún fi padà. Lílọ tán lọ náà tún gbé sickness ẹlẹ́kejì bọ̀. Ó tó di pé wọ́n kú yẹn, bàbá after tán kú náà ṣẹ̀ṣẹ̀ ń sọ gbogbo yẹn. Okay, so gẹ́gẹ́ bí nǹkan tí ẹ̀gbọ́n mọ́mì yẹn sọ, wọ́n sọ pé àwọn dókítà sọ pé pàtó nǹkan báyìí ló ṣe wọ́n. Wọ́n sọ àwọn dókítà náà nǹkan tó kàn wọ́n kàn try their best torí because ìgbà tán gbé wọn dé gangan wọ́n ti lean náà kan tó dé. Ìṣàgbára mọ́ kò ṣe pé bóyá wọ́n. Kò ṣe pé bóyá wọ́n ti lo ọjọ́ méjì ọjọ́ mẹ́ta, ọjọ́ tán gbé wọn dé ọjọ́ kejì náà. Ǹjẹ́ ẹ lè wá sọ ìrìn àjò yín bí ẹ ṣe bẹ̀rẹ̀ eré orí ìtàgé? Báwo lẹ ṣe wọ eré orí ìtàgé? Ìgbà tí after tí mo kúrò ní Ìbàdàn, mo wá s'Èkó. Ìgbà tí mo wá s'Èkó, mo dé sí inú Kétu. Torí because ìgbà tí mo wá Ìbàdàn, iṣẹ́ aṣọ tí mo kọ́ yẹn kò sí anybody tó lè help mi. Parent mi náà, bàbá mi gangan tó bí mi, òun gan ò lè kó iṣẹ́ yẹn lẹ̀ because ọ̀gá yẹn ní máa fẹ́ ṣe freedom kí n lọ wá 200,000 wá nígbà yẹn pé òun máa help mi láti fi bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn. But bàbá mi náà rówó kó lẹ̀. Mo wá wò pé mo kàn rìn kiri, mo ṣe wá tẹ̀lé àwọn ọ̀rẹ́ mi wá sí Èkó nìyẹn. Mo wá land sínú Kétu yẹn. Bẹ́ẹ̀ ni, inú ọjà Jákàndé. Bẹ́ẹ̀ ibẹ̀ ni mo wà di sí náà. A máa ń ta èso ọ̀gẹ̀dẹ̀, ọsàn. But ìgbà tí mo wà ń bẹ̀ nsìn, àti bẹ̀ àwọn ọ̀rẹ́ mi kan wà, Razak pẹ̀lú Hafiz. Àwọn náà kọ́kọ́ máa ń lọ sí location, lọ sí meeting tó ń ṣe tíátà. Bí ìdọ́jọ́ kan ni mo ní ẹja jọ lọ, èmi náà fẹ́ join. But nígbà yẹn náà ti pẹ́ díẹ̀. Ìgbà yẹn ayé ANTP. Bẹ́ẹ̀ ni, kò tí ì di Tampa. Àwọn yẹn làwa jọ ń lọ gbà yẹn. Bí mi náà ṣe ń tẹ̀lé wọn lọ nìyẹn. Ìgbà mi a máa lọ location, a lè lọ lo 1 month, máa ń lo 2 months. But ìgbà tó yá, mo step down. Torí because time yẹn tí n bá tẹ̀lé wọn gbà yẹn, mo lè náwó tán kó má sówó lọ́wọ́ mi. But nsìnyí tí Tampa ti wọlé nsìn, mo tún wá padà again. Meanwhile, Tampa yẹn ó tún wá jẹ́ kí gbogbo ẹ̀ tún rọ̀yàn lọ́rùn. Nísìnyí location ò lọ far mọ́, 4 days 5 days ẹ ti kúrò location. Gbogbo tẹ́ bá rántí gbà Tampa yẹn máa rí pé ó ti máa ń lọ far ní location, ẹ máa lo 1 month lọ torí pé kò wá lọ far mọ́. Òun ló wá jẹ́ kí èmi gan máa ráyè máa tẹ̀lé wọn. That's why mo fi ń tẹ̀lé wọn lọ sí location tí mo tún fi padà sí inú ANTP, inú tíátà padà. Bẹ́ẹ̀. Ìgbà tẹ́ wá bẹ̀rẹ̀ tíátà yìí, kí ni àwọn ìdojúkọ tí ẹ̀ ń rí lọ́wọ́lọ́wọ́ àbí kẹ̀yí tẹ́ ti rí tẹ́lẹ̀ tó yẹ pé ó fẹ́ jẹ́ pé nǹkan yẹ pé ẹ̀yin gan ẹ̀ wò bóyá kẹ́tì ẹ̀ lọ wáṣẹ̀ míì ṣe, irú ìdojúkọ wo lẹ bá pàdé níbẹ̀? Ìgbà ayé àwọn ANTP yẹn, ó ní mo máa ń face àwọn ohun tí mo face nígbà yẹn, ó ní jẹ́ kí n step back.
òun náà ni mo ń sọ fún yín yẹn gbogbo gbà yẹn bí kéèyàn lọ location ká lo oṣù kan oṣù méjì ká ti owó yẹn téèyàn ní kéèyàn ti náwó tán kó má sí nǹkan lọ́wọ́ kéèyàn tó ṣe máa wá bóyá máa kúrò padà gbogbo yẹn nígbà yẹn ló jẹ́ ká step back but nísìn tìsín báyìí owó 5 days tó máa ná ìyẹn ò níyàn lára àti rí nísìn báyìí iná dẹ̀ tún wá wò pé mo tún máa bá wọn ṣe jẹ́mà láti máa tún rí yẹn náà fi feed ara mi àbí fi ṣẹ́ nítì ìgbà mímì náà wọ́n dẹ̀ lè fi mí ṣe PA even irú àwọn bọ̀dá Afeez Eniola náà àwọn náà máa ń pè mí máa bá wọn lọ ṣe PA ní location irú àwọn ọ̀gá wa àrà tó ń yaṣẹ́ lọ́wọ́ náà àwọn náà máa ń pè mí máa ń tẹ̀lé àwọn ìgbà mí náà mo ti ṣe jẹ́mà náà rí mo bá wọn ṣiṣẹ́ máa tún fi yẹn náà maintain ara mi. 15 years tẹ́tí bẹ̀rẹ̀ iṣẹ́ yìí nígbà tó tẹ́tí wá bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ṣé ẹ ti ní ọjọ́ kan tínú yín ti fìgbà kan dùn tẹ́tí bẹ̀rẹ̀ iṣẹ́ orí ìtàgé yìí. bí ọjọ́ tínú mi dùn jù. ọjọ́ kan tí mo kàn wò pé inú mi dẹ̀ dùn ó ní ọjọ́ kan tí mo lọ sí location ọ̀gá wa àrà iṣẹ́ yẹn tí wọ́n yá tí mo pè ní ẹ̀dán torí jọ́ yẹn mo bá wọn mẹ́ni àwọn star bá wọn pàdé because èmi gan wò pé inú mi ó dùn pé mo ti rà wọn star mo dẹ̀ bá gbogbo wọn snap pé bẹ̀rẹ̀ Múyìwá Adémọ́lá àwọn Ayọ̀láyà gbogbo wọn dádì wa Délé Ojúlé gbogbo wọn báyẹn gbogbo sábà everybody wọn pàdé lọ́jọ́ yẹn àwọn àǹtí Faith Balógun náà wọ́n wà ń bẹ̀ ìyẹn ọjọ́ yẹn inú mi dùn gan ọjọ́ náà. nígbà tí à ń sọ̀rọ̀ bọ̀ ẹ fi yé mi pé bàbá yín ti bímọ méjì sẹ́yìn pé ẹ̀ẹ́dẹ̀ mọ bí tó wà. ìmọ̀ ibi táwọn ọmọ méjì yẹn wà díẹ̀ ni mọ́mì mi ló bí ọmọ méjì yẹn bọ̀ mi mọ ibi tán wà kó tó fẹ́ dádì mi. kó tó fẹ́ dádì yín ẹ mọ ibi tó wà. mo rí wọn rí. ǹjẹ́ ti padà sílé tí ẹ tiẹ̀ lẹ́wò kó bóyá àwọn tó wà nílé wọn lè sọ bí ẹ ṣe lè ǹjẹ́ ti gbégbèsè yẹn. ẹ̀gbọ́n mọ́mì wa tó wà ní Ìwòrò tí mo sọ ọ̀rọ̀ ẹ lẹ́ẹ̀kan yẹn ọjọ́ kan mo ti lọ bí wọn bọ̀ wọ́n ń jẹ́ kó yé mi pé ẹ̀gbọ́n mọ́mì wa yẹn torí pé àwọn gbé ẹ̀sìn Islam rù gan àwọn jẹ́ Muslim meanwhile àwọn bàbá àwọn ọmọ tí à ń sọ̀rọ̀ ẹ̀ yẹn àwọn jẹ́ Christian àwọn náà kì í fẹ́ rí ìyá yẹn pé àsìn yẹn tó jẹ́ Muslim tó kàn borí wọn fẹ́ bàbá wọn ò fẹ́ kí wọ́n wá ọ̀rọ̀ ibi kéèyàn máa báyàn ra wọn jìjà ẹ̀sìn kò jẹ́ kán rí wọn wọ́n ṣáà ti kó àwọn ọmọ yẹn jìnnà sí wọn kò jẹ́ kán rí wọn ìyá yẹn náà ní àwọn lè sọ pàtó bí tí bàbá wọn kó wọn lọ bẹ́ẹ̀. ǹjẹ́ rántí orúkọ àwọn ènìyàn. orúkọ ẹnìkan tí mo kàn máa ń rántí tó dùn rántí òun ni eléyìí wọ́n pè kan ní Lájà. ọmọ Lájà lásán ni wọ́n kàn máa ń pè. mi mọ sọ́ọ̀nì ẹ̀gbọ́n mọ́mì mi yẹn náà wọ́n ti dàgbà wọ́n láwọn ò rántí mú wọ́n láwọn ò rántí sọ́ọ̀nì mú bàbá àwọn ọmọ láwọn ó dẹ̀ máa ń dùn mí lọ́pọ̀lọpọ̀ ìgbà pé ṣé wọn wà ní mọ̀ pé àwọn kú ní àbí báwo. títí tí àwọn fi kú wọn mọ anything. ilé díẹ̀ ọ̀rọ̀ tó lágbára ni ọ̀rẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ká dẹ̀ dúpẹ́ fún Ọlọ́run pé Ọlọ́run bá wa dá ẹ̀mí sí ẹ̀yin náà ẹ jèrè àwọn ọmọ yín iṣẹ́ tí ẹ̀yin náà ń ṣe lágbára Ọlọ́run ẹ rí àlùbáríkà níbẹ̀ Ọlọ́run á bá yín sọ dé ńlá gbogbo ohun tí ẹ̀yin náà fẹ́ ṣe tí ìyá yín tó fẹ́ ibi tó fẹ́ kẹ́ dé tí kò ṣojú wọn lágbára Ọlọ́run ẹ débẹ̀ ẹ kọjá bẹ̀. ẹ̀gbọ́n pẹ̀lú gbogbo àwọn nǹkan tí ó ti ṣẹlẹ̀ sí sìn kí ni irú èrò wo lẹ wá ní
kí lẹ tún fẹ́ ṣe? Àgàgà tó jẹ́ pé bí iṣẹ́ tíátà yìí bó ṣe di pé ó ń lọ yìí, ǹjẹ́ ní another idea kan míì bóyá tí ẹ tún wò pé bóyá ẹ tún fẹ́ ṣe? Because a lè rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n lè wò pé kíní ìtọ́ lè fẹ́ ràn yín lọ́wọ́, torí kò dáa kí ìyá èèyàn àbí kẹ̀ bàbá èèyàn kó ṣaláìsí ní kékeré, nǹkan tó jẹ́ pé ó máa ń da ìrìn àjò ọmọ rú ni. Ǹjẹ́ ní nǹkan míì bóyá tí ẹ fẹ́ tẹ́ ní lọ́kàn tó pé ó wù yín láti ṣe, bóyá a lè rí ènìyàn kan àbí méjì tó lè wò pé láti ràn yín lọ́wọ́? Nǹkan mi tí mo lè ṣe náà kò ju irú bísínẹ́sì iṣẹ́ tí mò ń ṣe yẹn lọ, tó jẹ́ iṣẹ́ èso yẹn. Iṣẹ́ aṣọ yẹn àbí? Bẹ́ẹ̀ ni. Kò sí wàhálà. Yes. Ẹ ṣeun gan. Yes. Ẹ ṣeun bí ẹ lọ́wọ́. Yeah, please. Fún iṣẹ́ tí ẹ sọ yìí, bí èlò lẹ feel pé tẹ́ bá máa bẹ̀rẹ̀, bí èlò lẹ rí pé ó máa tó? Ní táìmù tí a dẹ̀ wà yìí sí, téèyàn bá yìí máa bẹ̀rẹ̀ iṣẹ́ aṣọ yẹn yìí máa ní bí 1 million. Láti bẹ̀rẹ̀ iṣẹ́ Bẹ́ẹ̀ ni. pẹ́ pé with 1 million. 1 million yẹn náà kò ń ṣe pé ìyẹn tó wá ní shop, torí because àwọn ṣọ́ọ̀pù tó wà nínú Gbági sì mo lọ bẹ̀ ní 2 weeks ago, mo rí i pé àwọn ìjọba ti ń tún kọ́. Wọ́n dẹ̀ ní tí wọ́n máa fi ṣọ́ọ̀pù yẹn rẹ́ǹtì sí, wọ́n sọ pé 1 million ní wọ́n pe ṣọ́ọ̀pù. Bẹ́ẹ̀ ni, bọ̀ ẹni tó bá kàn máa tẹ̀ máa manage ẹ̀ sìn, èèyàn kàn máa gbé èèyàn lè kan bí àwọn igi sí ara ibì kan, tó jẹ́ pé wọ́n sì ń fúnyàn láàyè pé láti máa manage ta ọjà. Kò ṣe pé bóyá ṣọ́ọ̀pù téèyàn bá lóun fẹ́ sáré gba ṣọ́ọ̀pù kó tó fi 1 million ra ṣọ́ọ̀pù kó tó lóun fẹ́ ra ọjà sínú ẹ̀. Bọ̀ èèyàn sì lè máa manage ẹ̀ ní this time around, right? Sure. Yes. Yes, sir. Thank you. Yes.